ẹ káàbọ̀ sí Ojúde Ọba 2025. Ojúde Ọba nílẹ̀ Ìjẹ̀bú. Balogun tó ní Balogun àkọ́kọ́, Balogun Onafowokan of Ijebuland, àwọn ló jagun. Bàbá wa ṣe Bello Kuku Odeyungbo tí ó bá aṣọ pẹ́lọpẹ́ wọn. Ojúde Ọba ilé tí à ń ṣe lọ́dọọdún nílùú Bàbá má ti máa ṣe. Balogun Adéṣọ́yè ló bring limelight to Ojúde Ọba. Ọdún 24 24 years officially ni bàbá tèmi lò gẹ́gẹ́ bí Balogun. Tó bá tún wá ní kó wá ka iye ọdún tó fi lo Ọ̀tún àti Balogun pọ̀ 36 ló lò. Balogun méjì jáde nínú ìdílé kan ọba lójú olùgbèjà ọba òde. Báwo ni Ojúde Ọba ṣe pàtàkì fún gbogbo ọmọ Akile Ìjẹ̀bú? Àwọn wo ni wọ́n ń pè ní ẹlẹ́sìn? Àwọn wo ni wọ́n ń pè ní Balogun? Ta ni ẹni náà tó jẹ́ ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ gun ẹṣin lọ kí Awujale ní ààfin? Kí ni pàtàkì àwọn rẹ́gbẹ́rẹ́gbẹ́ nínú Ojúde Ọba? Kí ló dé tó jẹ́ wípé aṣọ ìbílẹ̀ nìkan ni wọ́n ń wọ̀ lọ sí Ojúde Ọba? Tí o bá wọ aṣọ òyìnbó wọ́ bí o wọ shirt and trouser, wọn ò ní fún ọ ní àpọ́nlé tó tọ́ àti tí ó yẹ. Kí ló dé tó jẹ́ wípé agbádá, dànsíkí, tòbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n máa ń wọ̀ ní Ojúde Ọba? Wọ́n rí aṣọ ńlá lóríṣiríṣi bí ẹ̀tù, àlárì, sọyán, láṣọ òkè dá lọ́ máa fi rán agbádá, kọ́ máa rán bùbá, kọ́ máa fi ṣòkòtò sí, kódà kọ́ máa tún gẹ́ fìlà sí. Kí ló dé tí àwọn ẹlẹ́ṣin ṣe máa ń yìnbọn? Àwọn àṣírí tí ẹ ò tí ì mọ̀ ẹ wá gbọ́. Kí ni àṣírí tó wà nínú Ojúde Ọba 2025? Ìgbáradì ń lọ lọ́tùn lósì. Kódà gbogbo àwọn ọmọ wọn ti rẹ́dì báyọ̀ ọmọ tó jẹ́ ọ̀nà Sànyà wọn ti ń rẹ́dì. Ẹgbẹ́ aláti ṣe àti gbáradì àti gbìyànjú a máa lọ ṣe nǹkan tá a máa ṣe. A ti ń gbáradì gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe lọ́dọọdún. Ìjẹ̀bú máa ṣọdún nájò, oúnjẹ fọ ṣó ń tẹ́dẹ̀ àbí ṣó ń nẹ́ ṣùgbọ́n tàbí èso ọmọ Ìjẹ̀bú máa ṣọdún nájò láyé. Ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn, wọ́n máa ń ṣe ọdún kan ní ilẹ̀ Ìjẹ̀bú tí wọ́n ń pè ní ọdún ọ̀dẹ́dá. Ọdún ọ̀dẹ́dá yìí ọdún oníṣẹ̀ṣe ni àwọn oníṣẹ̀ṣe ló ń ṣe nítorí wípé láti tètè kọ́ ṣe ìṣẹ̀ṣe ní gbogbo ìran Ìjẹ̀bú ń ṣe ìṣẹ̀ṣe ni o. Ní ìgbà yìí kò tí ì sí ẹ̀sìn kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ ni kò tí ì sí ẹ̀sìn mùsùlùmí. Ìṣẹ̀ṣe ní gbogbo ìran Ìjẹ̀bú ń ṣe gẹ́gẹ́ bí gbogbo ọmọ káàárọ̀ òjíire ṣe ń ṣe ìṣẹ̀ṣe ní ìgbà náà ni àwọn ìran Ìjẹ̀bú ń ṣe ìṣẹ̀ṣe wọn. Ní gbogbo ọdọọdún ni wọ́n máa ń lọ bá Awujale láti lọ kí Awujale nílé. Àwọn olórìṣà, àwọn oníṣàngó, Ọlọ́bàtálá, elégúngún, gbogbo wọn àṣẹ ló máa lọ ń kí Awujale nílé. Ní gbogbo ọdọọdún wọn tí wọ́n ń pè ní ọdún ẹ̀dẹ́dá ni àwọn oníṣẹ̀ṣe máa ń kóra wọn jọ, wọ́n máa ń ṣe oúnjẹ dání ní ọdọọdún. Àmọ́ ní ìgbà yìí ẹ̀sìn mùsùlùmí, ẹ̀sìn kìrìsìtẹ́nì ò tí ì wọlé, ìṣẹ̀ṣe ni wọ́n ń ṣe ní ìgbà náà. Báwo ni ẹ̀sìn mùsùlùmí báwo ló ṣe dé ilẹ̀ Ìjẹ̀bú tó di nǹkan tí gbogbo ará Ìjẹ̀bú ń ṣe? Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ẹ̀sìn kìrìsìtẹ́nì ló kọ́kọ́ wọlé ní ìgbà tí ẹ̀sìn kìrìsìtẹ́nì dé, nítorí wípé ní ìgbà tí àwọn òyìnbó aláwọ̀ funfun tí wọ́n wọlé wá, àwọn mú ẹ̀sìn kìrìsìtẹ́nì wọlé, lẹ́yìn náà ni ẹ̀sìn mùsùlùmí náà tó wọlé. Ní ìgbà tí ẹ̀sìn kìrìsìtẹ́nì dé, ẹ̀sìn kìrìsìtẹ́nì wọlé, àwọn kan sì gba ẹ̀sìn kìrìsìtẹ́nì, pàápàá gan wọ́n pe àwọn jàǹkànjàǹkàn lù láti darapọ̀ mọ́ ẹ̀sìn ọmọlẹ́yìn Kristi. Àwọn ènìyàn gbà wọ́n wọlé tọwọ́ tẹsẹ̀, wọ́n sì nífẹ̀ẹ́ wọn. Ní ọjọ́ kan ní ìgbà tí gbogbo wọn ti gbà láti darapọ̀ mọ́ ọmọlẹ́yìn Kristi ni wọ́n sọ wípé wọ́n fẹ́ ṣe ìtẹ̀bọmi fún wọn. Ní ìgbà tí wọ́n parí ìtẹ̀bọmi tán ni wọ́n wá ń jẹ́ kó yé wọn wípé gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ ọmọlẹ́yìn Kristi yìí ẹ gbọ́dọ̀ fi gbogbo àwọn ìyàwó yín lẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ní ìyàwó 10, tẹ́ ní 11 àbí 20, tẹ́ ní 30 ìyàwó, ẹ gbọ́dọ̀ fi gbogbo àwọn ìyàwó yín sílẹ̀ o, kí ẹ fi ara mọ́ ẹnìkan, nítorí pé ìlànà àti òfin Kristi ni wípé ìyàwó kan ọkọ kan ni, ọkùnrin kan obìnrin kan ni. Kíní yìí ó jẹ́ nǹkan tó fẹ́ fa wàhálà sílẹ̀ láàrin àwọn tó dàbí olùṣọ́ àgùntàn tí à ń pè ní Reverend George, Reverend Kena àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Balogun Kuku tó jẹ́ wípé gbajúgbajà ní ilẹ̀ Ìjẹ̀bú tó sì jẹ́ ẹni tí gbogbo Ìjẹ̀bú mọ̀, tó jẹ́ ẹni ìgbà ojúmọ̀ dáadáa ní ilẹ̀ Ìjẹ̀bú. Ó lọ́wọ́, ó lógun, ó sì lóògùn ní ilẹ̀ Ìjẹ̀bú o, nítorí náà kò ṣeé fọwọ́ rẹ́ sẹ́yìn ní ìran Ìjẹ̀bú. Balogun Kuku yìí ó pẹ̀lú àwọn tí wọ́n tẹ̀bọmi ní ọjọ́ náà lọ́hùn, tó sì sọ wípé níbo lòun fẹ́ kó àwọn ìyàwó òun bíi 100, níbo lòun fẹ́ kó wọn sí? Òun ti ní ọmọ bíi 200 yìí tó ju bẹ́ẹ̀ lọ àti ẹrú ọ̀pọ̀lọpọ̀ ẹrú. Ó ní níbo lòun fẹ́ da gbogbo wọn sí? Ó ní pé kò ṣeé ṣe o. Ó sì mú ẹ̀sìn kìrìsìtẹ́nì, ó yí ọwọ́ wọn sọ́hùn wípé òun ò ṣe ẹ̀sìn kìrìsìtẹ́nì o, òun ò lè ṣe é. Àmọ́ kò pẹ́ kò jìnnà ní ẹ̀sìn mùsùlùmí wọlé wá wẹ́rẹ́ látọwọ́ Àlí Túgbógun. Àlí Túgbógun ni wọ́n ń pè, nítorí pé Túgbógun tí wọ́n ń sọ yìí òun gangan ni ọ̀gá Àlí yìí. Àlí yìí jẹ́ bí ẹrú lọ́wọ́ Túgbógun ni. Túgbógun yìí oníṣẹ̀ṣe paraku ni.
ìṣẹ̀ṣe ni túbọ̀gún ṣe àmọ́ àlí yìí ó jẹ́ ẹrú tó ń ṣe ẹ̀sìn mùsùlùmí. ó máa ń ṣe ní kọ̀rọ̀ ni ó máa ń ṣe ń kọ̀rọ̀ ni kò kì í ṣe ń gbangba. àmọ́ ní ọjọ́ kan olówó rẹ̀ kà èyí tí ń jẹ́ túbọ̀gún ó rí wípé ẹrú yìí ń kírun nínú ilé òun ó sì wo ẹrú yìí ó sì sọ fún ẹrú yìí ìbẹ̀rù kẹ̀ ló máa ń ṣe àwọn tó ń ṣe ẹ̀sìn mùsùlùmí tí wọ́n ń ṣe lábẹ́lẹ̀ tí wọ́n ti gbé síta díẹ̀díẹ̀ tó jẹ́ wípé àwọn Ìjẹ̀bú wa tí wọ́n ná òkèrè tí wọ́n ná Ọ̀ṣun tí wọ́n ná Ìlọrin tí wọ́n ná ọ̀nà jíjìn wọ́n ti ń gbọ́ nípa ẹ̀sìn mùsùlùmí náà ní ìgbà yìí àmọ́ àlí yìí ó jẹ́ ẹrú túbọ̀gún ó sì rí wípé ní ilẹ̀ Ìjẹ̀bú ẹnikẹ́ni tí wọ́n bá rí pé ó ṣe ẹ̀sìn àjòjì tí wọn ò fọwọ́ sí pípa ni wọ́n ń pa o. ó wá ń ṣe kinní yìí ó rọra ń ṣe ní bòńkẹ́lẹ́ ní ilé olówó rẹ̀ àmọ́ ní ìgbà tó olówó rẹ̀ rí kàkà kí olówó rẹ̀ bínú olówó rẹ̀ fàmọ́ra ó ní pé òun ṣe nǹkan báyìí ó wá ń ṣe ń kọ̀rọ̀ má ṣe ń kọ̀rọ̀ mọ́ ṣe ń gbangba kí gbogbo ayé máa rí ọ kò sí nǹkan kan tí ó máa ṣẹlẹ̀ sí ọ. ó sì gbà á nímọ̀ràn ó sì sọ fún wípé kó má ṣe ní kọ̀rọ̀ mọ́ wípé òun fún ní àṣẹ òun sì fún láyè láti máa ṣe ẹ̀sìn rẹ̀ tó bá wùn. ní ọjọ́ yìí àlí túbọ̀gún yìí ó bọ́ta ó sì bẹ̀rẹ̀ sí ní kírun bẹ́ẹ̀ bó ṣe mú ẹ̀sìn mùsùlùmí wọlé àwọn ènìyàn sì ń darapọ̀ mọ́ wọ́n nífẹ̀ẹ́ sí ẹ̀sìn yìí wọ́n sì ń darapọ̀ mọ́ ní ìgbà tí àwọn jàǹkànjàǹkàn ìlú náà tí wọ́n máa gbọ́ nípa ẹ̀sìn mùsùlùmí gbogbo wọn náà wò wípé jẹ́ ká darapọ̀ àwọn náà sì ń darapọ̀ àmọ́ ní ìgbà tí bàbá wa Balógun tó máa gbọ́ Balógun sọ wípé ẹ̀sìn yìí tóun bá máa darapọ̀ ṣé ń ṣe ẹ̀sìn tó máa ní pé kóun fi ìyàwó àti àwọn ọmọ òun sílẹ̀ arákùnrin yìí sì dá wọn lóhùn wípé ẹ̀sìn mùsùlùmí kò rí bẹ́ẹ̀ rárá o lè fẹ́ ìyàwó méjì o lè fẹ́ mẹ́ta o lè ní ẹrú o lè ní ẹrù lọ́pọ̀lọpọ̀ ẹ̀sìn mùsùlùmí ò sọ wípé kéènìyàn má ní ìyàwó púpọ̀ o àbí kéènìyàn má bímọ púpọ̀ kò sí gbèǹgédéke fún ìyàwó téèyàn bá ní àbí ọmọ téèyàn bá bí nínú ẹ̀sìn mùsùlùmí. àmọ́ ní ìgbà tí Balógun gbọ́ ọ̀rọ̀ yìí inú rẹ̀ dùn ayọ̀ rẹ̀ kún wípé kò sí gbèdéke láti má fẹ́ ìyàwó àbí láti má bímọ nínú ẹ̀sìn yìí wọ́n sì gba ẹ̀sìn mùsùlùmí wọlé tọwọ́ tẹsẹ̀ wọ́n gba ẹ̀sìn mùsùlùmí wọlé débi wípé gbogbo ọmọ Ìjẹ̀bú ló ti fẹ́ẹ̀ di mùsùlùmí tán ní ìgbà yìí nítorí pé gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní rọ́ sínú ẹ̀sìn mùsùlùmí ni kẹ̀tíkẹ̀tí wípé ẹ̀sìn mùsùlùmí òun làwa fẹ́ ṣe o. kí ni tí àwọn kìrìsìtẹ́nì ṣe ní ọjọ́ náà lọ́hùn ó dàbí àṣìṣe díẹ̀ níwájú wọn ni àmọ́ àwọn ẹ̀sìn mùsùlùmí wá gbilẹ̀ ní ilẹ̀ Ìjẹ̀bú ní ìgbà náà ní ìgbà tí àwọn ẹ̀sìn mùsùlùmí sì ń ṣe ẹ̀sìn wọn wọ́n sì ń ṣe kò sí ẹnikẹ́ni tó bára wọn jà o àwọn oníṣẹ̀ṣe ń ṣe tiwọn mùsùlùmí ń ṣe tiẹ̀ kìrìsìtẹ́nì náà ń ṣe tiẹ̀ oníkálùkù ń ṣe tiwọn ní ọ̀tọ̀ọ̀tọ̀. àwọn Balógun àti àwọn ìgbìmọ̀ ìlú wọ́n sọ fún Àwùjalẹ̀ wípé àwọn ń ṣe ọdún àwọn sì ń ṣe ọdún Iléyá Àwùjalẹ̀ fún àwọn ará bíi ní ẹran àgbò wípé kí wọ́n pa fún ọdún Iléyá tó jẹ́ wípé ẹran àgbò náà ni wọ́n pa ní ọjọ́ tí wọ́n ṣe yídì ní ìgbà tí wọ́n pa ẹran àgbò yìí ní ọjọ́ tí wọ́n ṣe yídì tí wọ́n kírun ní ìgbà tó di ọjọ́ kẹta ọdún Iléyá ni wọ́n wá wò wípé ẹni tó fún àwọn ní ẹran yìí tó jẹ́ Àwùjalẹ̀ tó fún àwọn lẹ́ran tó wọ́n pa ní ọjọ́ yídì tó jẹ́ ọjọ́ ọdún wípé kí àwọn lọ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ wọ́n sì kó ìlù wọ́n kó ìfọn wọ́n lọ kí Àwùjalẹ̀. Balógun Kúkú kò ṣe ìṣẹ̀ṣe mọ́ gbogbo wọn múra wọ́n wọ agbádá wọ́n wọ dànsíkí wọ́n wọ dàmásì olówó iyebíye láti fi lọ kí ọba ní ìgbà àkọ́kọ́ tó jẹ́ ọjọ́ kẹta ọjọ́ ọdún Iléyá ni wọ́n wá. ìgbà tí wọ́n wá ṣe yìí àwọn tó wá tẹ̀lé Balógun Kúkú wọ́n pọ̀ Balógun gbogbo àwọn Balógun àti gbogbo àwọn ẹlẹ́ṣin àwọn wo ni wọ́n ń pè ní ẹlẹ́ṣin àwọn mùsùlùmí tó jẹ́ ògbóǹtarìgì mùsùlùmí àwọn ni wọ́n ń pè ní ẹlẹ́ṣin àwọn náà wá gun ẹṣin tẹ̀lé Balógun gbogbo àwọn Balógun èyí tó darapọ̀ mọ́ Balógun Kúkú ní ọjọ́ náà lọ́hùn gbogbo wọn pọ̀ wọ́n sì kó àwọn ọmọ wọn lẹ́yìn àti ẹrú àti ìyàwó àti ọmọ wọ́n kóra wọn lẹ́yìn wọ́n sì lọ kí kábíyèsí Àwùjalẹ̀ ní ọjọ́ náà lọ́hùn. ọdún ìta ọba ni wọ́n ń pè ní ìgbà náà kó tó wá dìrí nǹkan tí wọ́n bá wáyé sí Ojúde Ọba ìta ọba ni wọ́n ń pè ní ìgbà náà tó jẹ́ wípé wọ́n wá ń kí kábíyèsí ní ọdọọdún ìjọ kẹta ọdún Iléyá ni gbogbo wọn máa wá ń kí Àwùjalẹ̀ ní ààfin. àmọ́ ní ìgbà tó yá àwọn nǹkan kan bẹ̀rẹ̀ sí ní wọnú Ojúde Ọba bíi rẹ́gbẹ́rẹ́gbẹ́ bẹ̀rẹ̀ sí ní wọnú Ojúde Ọba nítorí àwọn èèyàn jàǹkànjàǹkàn ìlú wọ́n bẹ̀rẹ̀ sí ní wò wípé ọ̀nà wo ni a lè tún mú ìtẹ̀síwájú bá àṣà àti ṣe. ẹ wá gbọ́ wípé ṣé àwọn mùsùlùmí nìkan ni wọ́n ń ṣe Ojúde Ọba ni? rárá o kì í ṣe mùsùlùmí nìkan ló ń ṣe Ojúde Ọba nísìnyí. Ojúde Ọba ti di nǹkan tí àti mùsùlùmí àti kírísítẹ́nì àti àwọn ẹlẹ́sìn àbáláyé tí wọ́n ń ṣe nítorí wípé ọdún ọdẹ́dá tí wọ́n ń ṣe ní ìgbà náà lọ́hùn wọn ò ṣe mọ́. ọdún Ojúde Ọba tí wọ́n gbé kalẹ̀ yìí ó ti bò ó débi wípé àwọn oníṣẹ̀ṣe àti gbogbo kírísítẹ́nì àti gbogbo ọmọ ilé Akile Ìjẹ̀bú pátápátá ni wọ́n parapọ̀ ni wọ́n ń ṣe ọdún Ojúde Ọba yìí wípé kàkà kí àwọn máa ṣe ọdún kan lọ́tọ̀ kí àwọn kúkú pawọ́pọ̀ kí wọ́n darapọ̀ mọ́ wọn láti máa ṣe ọdún Ojúde Ọba yìí o. ọdún Ojúde Ọba kì í ṣe ti mùsùlùmí nìkan o ó kàn jẹ́ ọjọ́ ìkẹta ọdún Iléyá ni àmọ́ àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti ẹlẹ́sìn kan àbáláyé ni wọ́n ń ṣe ọdún Ojúde Ọba títí di òní olónìí. àwọn Balógun tó wà ní ìlú Ìjẹ̀bú Òde Balógun àkọ́kọ́ Balógun Otubu. ẹjọ sáà kí ni orúkọ yìí. ọkọ mi Smart Ọláyé Balógun Otubu ní Balógun àkọ́kọ́
Balogun Onafowokan of Ijebuland àwọn ló jagun. bàbá wa ní ṣókí wọ́n ní gbọ́mọdé ò bá tán. abárọ̀bá ìsìkẹ́ bàbá tán. olùkọ́ níwájú yín. ẹjọ́ bàbá wa àwọn nǹkan wo gan-an lè sọ nípa bàbá àti ọdún tí a máa ń ṣe ní ọjọ́ kẹta ọdún Iléyá tí a máa ń pè ní ọdún Ojúde Ọba ìdè tí gbogbo ọmọ Ìjẹ̀bú. ẹ ṣe olóòtú Ojúde Ọba jẹ́ ọdún láti kí Awujale àti ìdí ìtàn ọjọ́ kẹta láti kí Awujale ṣùgbọ́n Balogun Gẹ̀ẹ́sì lọ́sọ̀ọ́sì àwọn tó bá jẹ́ Balogun tó ìdílé Balogun ní tí wọ́n fẹ́ jáde òní Balogun Otubu àkọ́kọ́ tí wọ́n jáde àwọn Otubu jagunjagun ń bọ̀ Otubu jagunjagun ń bọ̀ olórí Balogun Otubu nìyà jagunjagun ń bọ̀ ẹni alábúrò tí ń bọ̀ jagunjagun ń bọ̀ ìjẹ́ nìyà Otubu jagunjagun ń bọ̀ ní alábúrò tí Balogun Otubu nìkan ó ń bọ̀ jagunjagun ń bọ̀ Otubu ń bọ̀ jagunjagun orúkọ Otubu nìyẹn. àwọn orin tó máa ń fẹ́ràn nìyẹn. tó fẹ́ jù nìyẹn. bàbá wa máa gun ẹṣin. a ní ẹ̀wọ̀pá Ògún lọ́wọ́ mi Otubu ò jagun rí kó má kógun wálé ẹ̀wọ̀pá Ògún lọ́wọ́ mi. àwọn orin tó máa ń fẹ́ràn nìyẹn. tó fẹ́ jù nìyẹn. bàbá wa máa gun ẹṣin. a ní ẹ̀wọ̀pá Ògún lọ́wọ́ mi Otubu ò jagun rí kó má kógun wálé ẹ̀wọ̀pá Ògún lọ́wọ́ mi. kí ni ìgbáradì gbogbo ọmọ Otubu nílé lóko lẹ́yìn? àpọ̀lọ́ àti gbadẹ́sìn Ileya àti gbaṣọ àti nraṣọ lọ́sì ẹ̀ṣú wà nílẹ̀ àti múralẹ̀ gidi gan náà Ileya ọdún yẹn ọjọ́ ọdún kan tó ṣe àwọn Ìjẹ̀bú Ode 50 ọdún yẹn jẹ́ nǹkan tó ṣe pàtàkì Ìjẹ̀bú Ode. Balógun èkejì Balógun Odeyungbo Kuku Balógun Kuku ní Balógun kejì. bàbá wa ṣe Bello Kuku Odeyungbo wọn kó pa ribiribi láàrin ìlú Ìjẹ̀bú Ode torí pé tí ó bá ṣọpẹ́ lọ́pẹ́ wọn Ojúde Ọba ilé tí à ń ṣe lọ́dọọdún nílùú yìí bàbá má ti máa ṣe tó dẹ̀ jẹ́ kí ìtẹ̀síwájú tó fi ń bá ìlú Ìjẹ̀bú Ode títí di wákàtí tí a wà yìí. a rí i pé nígbà yẹn lọ́hùn gẹ́gẹ́ bí a ṣe gbọ́ kò sí ní tó ń jẹ́ ẹ̀sìn mùsùlùmí nígbà yẹn ẹ̀sìn aláwo ni ẹ̀sìn tí ó wà gbogbo àwọn abọ̀rìṣà ni wọ́n wà nígbà yẹn ṣùgbọ́n nígbà tí bàbá wò ń gbà yẹn pé ṣó dẹ̀ possible kán wọ́n dẹ̀ máa ṣe ẹ̀sìn eléyìí aláwo tí ó sì kí n tán ní ẹ̀sìn míì wà tó jẹ́ ẹ̀sìn onígbàgbọ́ wọ́n bá wò pé ẹ̀sìn onígbàgbọ́ wà ń gbà yẹn wọ́n bá ní kí wọ́n kú darapọ̀ ṣùgbọ́n ìdí pé ká má máa fẹ́ yàwó púpọ̀ bàbá dẹ̀ jẹ́ yàwó oníyàwó púpọ̀ wọ́n ṣe wá wò ó pé ẹni tó bá máa ṣe ẹ̀sìn onígbàgbọ́ ìyàwó ẹyọ kan péré náà máa fẹ́ bàbá dẹ̀ wá wò ó pé gbogbo àwọn ìyàwó tó wọn ní iṣẹ́ wọn máa wá lé gbogbo àwọn ìyàwó yìí ni àwọn èèyàn kan bá sọ fún wọn gbà yẹn pé ẹ̀sìn mi wà tó fàyè gba oníyàwó rẹpẹtẹ níbo nìyẹn wà ẹ bá pè wọ́n wọ́n bá ní ìlú òkè ń gbà yẹn lọ́hùn wọ́n bá wọn kan sára sí wọn láti ìlú òkè náà fi wá ló fi di pé à ń ṣe ẹ̀sìn mùsùlùmí gbà yẹn wá ní Kuku ní kírun mo kírun Allahu Akbar ní tí wọ́n máa ń pè gbà yẹn ìyẹn la fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ẹ̀sìn yẹn ó rinlẹ̀ káàkiri agbègbè Ìjẹ̀bú Ode àti gbogbo ilé lóko ìyẹn pẹ̀lú gbogbo ohun tí bàbá gbé ṣe gẹ́gẹ́ bí a ṣe gbọ́ a gbọ́ pé wọ́n ná bí bàbá ní 1845 ni a gbọ́ pé wọ́n bí bàbá ń gbà yẹn tí wọ́n sì jáde láyé ní ọdún 1907 bàbá lò ọmọ 100 ọdún nígbà yẹn ó lé méjì ni wọ́n lò láyé bàbá dẹ̀ jẹ́ ẹni tí wọ́n bímọ tó pọ̀ tí wọ́n dẹ̀ fẹ́ yàwó náà tó pọ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run bá ṣe rán wọn
tó dẹ̀ jẹ́ pé gbogbo àwọn ọmọ wọn náà lọ́lọ́run ń ṣe nǹkan ribiribi fún ìsídọ̀jọ́ ẹ̀nì tó kìkì oníkálukú wọn kàn ti dáadáa káàkiri àgbáńlá ayé kò síbi tẹ́ dé láyé tẹ́ ní bá kúkú ìlú tẹ́ bá dé tẹ́ bá ti rí kúkú ń bẹ a jẹ́ pé kẹ́ tètè ṣe kíni kẹ́ tètè kúrò ń bẹ òun ni a dẹ̀ ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run sì ń bá wa ṣe títí di àkókò yìí Ọlọ́run náà dẹ̀ ní padà lẹ́yìn gbogbo àwọn ọmọ kúkú káàkiri àgbáńlá ayé ní tí èmi mọ̀ nìyẹn. Nínú ìtàn àti ohun tí bóyá àwọn bàbá tí wọ́n ti sọ fún yín orin wo gan ni bàbá Balógun Kúkú tí wọ́n fẹ́ràn jù nígbà tí wọ́n bá ń lọ ní sí ilé kábíyèsí Awujale bàbá tẹ̀wọ̀lẹ̀. Gẹ́gẹ́ bí n tí ẹ béèrè yẹn èmi ò wá fi bẹ́ẹ̀ láìdí àlè lórí torí pé ohun táwa máa ń kọ ni pé ó possible kó jẹ́ pé orin yẹn lọ́nà bàbá máa ń kọ táwa bá títí di mo ṣe wà torí pé orin yẹn pọ̀ lóríṣiríṣi tá a máa ń kọ tá a bá ń sáré ẹṣin a máa ń ní ilé mélòó lò ní tó fọmọ kúkú ṣeré aya mélòó lò fẹ́ tó fọmọ kúkú ṣe owó kúkú tàyéyé tàyéyé owó kúkú tàyéyé wẹ̀yìn ẹ wò bó lọ́mọ ogun wẹ̀yìn oríṣiríṣi orin la máa ń kọ níjọ́ Ojúde Ọba torí pé ó jẹ́ ọjọ́ tí inú gbogbo wa tó máa tún dùn kọjá bó ṣe ń dùn tẹ́lẹ̀ lọ torí pé gbogbo ara máa pàdé gbogbo àwọn tó wà lókèrè oníkálùkù wọn máa ṣe kíni wọn máa wálé gbogbo àwọn táàrí láàrin ọdún kan táàrí sẹ́yìn bẹ́ẹ̀ náà gbogbo wọn máa yọjú tá máa rí wọn tí gbogbo wa dẹ̀ máa dùn tó jẹ́ pé ti ayọ̀ àti ọ̀yàyà gbogbo wa máa fi ṣe kíni la máa fi pàdé orí pọ̀ lóríṣiríṣi tí a máa ń kọ. Gẹ́gẹ́ bí ìbéèrè eléyìí tí ẹ béèrè bàbá mọ́gàjì tí wọ́n wà ní lọ́wọ́lọ́wọ́ sí kọ́lọ́n túbọ̀ bá wa jẹ́ kán túbọ̀ pẹ́ jù bẹ́ẹ̀ lọ torí pé bàbá ti dàgbà bàbá mọ́gàjì tó wà ń bẹ́ẹ̀ ń sìn wọ́n bí ní ọdún 1930 ni wọ́n bí ní October 1st ni wọ́n bí bàbá torí pé tí bàbá tó wà máa di October 1st nínú ọdún 2025 tàwa bàbá máa pé 95 years ni bàbá máa pé ní òkè òpẹ Ọlọ́run jẹ́ kí wọ́n túbọ̀ pẹ́ láyé àlàáfíà ẹ̀mí gígùn Ọlọ́run bá kó túbọ̀ máa fi ta wọ́n lọ́rẹ. Bàbá mọ́gàjì tí wọ́n wà ń bẹ̀ yìí wọ́n ti ṣiṣẹ́ ọlọ́pàá rí tọ́wọ́ náà ti di ọ̀gá kó tó di pé wọ́n fi ẹ̀yìn tì iṣẹ́ ọlọ́pàá. Bàbá dẹ̀ jẹ́ èèyàn kan tí wọ́n dá lọ́pọ̀lọpọ̀ sí ẹbí torí pé gbogbo èèyàn ló máa lọ ń sábà wọn nígbà tí wọ́n wà lọ́lọ́pàá tọ́wọ́ náà dẹ̀ máa ń gbìyànjú fún gbogbo àwọn èèyàn títí di wákàtí yìí náà ni torí bàbá tó bá rí wọ́n máa pè yín lórí fóònù pé alágbájá wọn ò máa rí ẹ̀ kíníkan bẹ́ẹ̀ náà ṣe ń pè gbogbo àwọn èèyàn Ọlọ́run bá kó túbọ̀ bá dà wọ́n ní àgbà. Ojúde Ọba àti ń gbáradì gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe lọ́dọọdún àti ń gbáradì gidi gan ni Ọlọ́run kí a bá wa ṣe gbogbo ẹ̀dílẹ̀ Ọlọ́run tó ti bá wa ń ṣe bọ̀ ní àtẹ̀yìn Ọlọ́run náà ní padà lẹ́yìn wa gbogbo ohun tí àwọn ọmọ kúkú tí wọ́n fi ń ṣe Ọlọ́run bá ò ní fi wọ́n wọn gbogbo ibi tí wọ́n gbé ń rí owó tí wọ́n ń ná tí wọ́n fi ń ṣe gbogbo nǹkan ribiribi àlékún ni Ọlọ́run máa ṣe fún wọn kí gbogbo èèyàn kan tó wọlé mo fẹ́ lè ní àwa la máa ń wà lẹ́yìn torí pé àwa ni wọ́n ń dúró dè lẹ́yìn tá a bá débẹ̀ báyìí tá a bá wọlé ọ̀pọ̀ ju ẹlòmíì wọ́n á bẹ̀rẹ̀ sí ní jáde kúrò ń bẹ́ẹ̀ ni òye yín ìyẹn ni tí mo mọ̀ ti Ojúde Ọba àwọn náà dẹ̀ ti ń gbáradì Ọlọ́run ká bá wa ṣe gbogbo ẹ̀ ní rọrùn kọjọ́ náà kó kóore agbára Ọlọ́run tí èmi kàn rí tí mo lè sọ ń pa ìyẹn nìyẹn. Wọ́n ní Ojúde Ọba wọ́n ní ti mùsùlùmí nìkan ṣe bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́.
Ojúde Ọba tí gbogbo aráàlú ni, àtẹni tó jẹ́ mùsùlùmí, àtẹni tó jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì, àti ẹlòmíì tó jẹ́ pé bó jẹ́ kí ni gbogbo àná lájọ ń ṣe Ojúde Ọba. But ní ti ẹ̀sìn mùsùlùmí, ìyẹn ni eléyìí tá ń lọ tá fi máa lọ kí Ìdí, ọ̀tọ̀ nìyẹn, ó yàtọ̀ sí Ojúde Ọba. Ojúde Ọba ó jẹ́ general fún gbogbo ìlú Ìjẹ̀bú Òde àti gbogbo agbègbè ìlú Ìjẹ̀bú Òde ní Akile Ìjẹ̀bú lápapọ̀. Òun ni ó ń ṣe pé ti mùsùlùmí. Balogun kẹta. Bíbí ìdílé Balogun Ṣàròmí. Bí ògo ti ń jẹ́ ti Ọlọ́run, èmi ni mọ́gàjì ilé Balogun Ṣàròmí tó ń lo dáúlà lọ́wọ́lọ́wọ́. Ẹ ṣeun gan. Nínú àwọn Balógun Akile Ìjẹ̀bú, ipò wo ni Balogun Ṣàròmí wà nínú àwọn Balógun tó ti jẹ ṣáájú? Balogun Ṣàròmí tó wà ní ipò kẹrin, the 4th Balogun of Ijebuland. Àwọn ipa wo ni Balogun Ṣàròmí kó nígbà ayé wọn ní Akile? Balogun Sanni Adéyẹmí Ṣàròmí pẹ̀lú àwọn jagunjagun tó jà fìtà fúnlù, tó jẹ́ kí omi tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu, tó jẹ́ kí àwọn àtọ̀húnrìn wá, tó jẹ́ kó kó Ìjẹ̀bú Òde ní ẹrú. Gbogbo ìgbà tí Ọlọ́run fún wọn lò láyé, wọ́n fi jagun fún ìlú, wọ́n fi ogun jíjà dáàbò bo ọba ìlú, wọ́n fi dáàbò bo ọkùnrin ìlú, obìnrin ìlú, ọmọdé ìlú, àgbà ìlú. Wọ́n jẹ́ kí wọ́n kó Ìjẹ̀bú Òde ní ẹrú. Ogun ni àwọn bàbá tiwa Balogun Ṣàròmí in particular náà jà fún ìlú títí tí Ọlọ́run fi sọ pé àsìkò tó wọ́n fi padà sọ́dọ̀ Ọlọ́run. Ogun náà jà fún ìlú. Wọ́n fi agbára tí Ọlọ́run fún wọn dáàbò bo ìlú Ìjẹ̀bú. Àwọn warrior tán jagun: Balogun Otubu ipò kìíní, Balogun Kuku ipò kejì, Balogun Odejayi ipò kẹta, Balogun Ṣàròmí ipò kẹrin. And those are the warlords. Kò sí ìtàn bẹ̀rù gbogbo àwọn Balogun yẹn. Òun gbà tí àwọn Otubu, Balogun Otubu, Kuku, Odejayi, Ṣàròmí, Odejayi àti Ṣàròmí tó wájọ jẹ́ tẹ̀gbọ́n-tàbúrò, ọmọ ìyá kan náà ni wọ́n. Ìyẹn ló fi di pé Balogun méjì jáde nínú ìdílé kan tó dẹ̀jọ́ ọmọ ìyá méjì. Ẹ̀gbọ́n jẹ́ Balogun tiẹ̀ láyé ọ̀tọ̀, àbúrò náà jẹ́ Balogun tiẹ̀ láyé ọ̀tọ̀. So they both earn the Balogun title separately. So ìyẹn ló fi jẹ́ wípé àti Odejayi o àti Ṣàròmí o, ẹ bá dé family land wa ní Pòrògùn, tẹ bá ti ń rí orí ẹ̀gbọ́n Balogun Odejayi rè, tẹ bá máa ṣíjú wo ẹ̀gbẹ́ Balogun Ṣàròmí nìyẹn. Tẹ̀gbọ́n tàbúrò jáde ọmọ ìyá kan náà nínú ìdílé kan náà tó dẹ̀ jẹ́ Balogun tó dẹ̀ tún jẹ́ àgbà Balogun ni wọ́n. Ẹ jọ̀ọ́, àwọn oríkì wo ni wọ́n ń pè bàbá? Oríkì wo ni wọ́n ń pè bàbá tó jẹ́ pé èmi ọmọ Ṣàròmí ọmọ ẹ tẹ̀ fún wa níbi ẹ̀yọ̀ kan àbí méjì tó jẹ́. Èmi ọmọ orò gorí ọparun jókòó. Ní ọdún Ojúde Ọba, àwọn orin wo ni Balogun Ṣàròmí nífẹ̀ẹ́ sí tó jẹ́ wípé nígbà tó bá kọ orin náà fún wọn báyìí, wọ́n ó máa kó kàtà rẹ̀ ṣe sókè
inú wọn máa dùn. Àwọn ìdúró orí wo ni wọ́n máa sábà kọ fún wa? Ẹ fún wa ní ẹyọ kan àbí méjì. A máa ń kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ṣe sọ lẹ́ẹ̀kan pé ẹ̀gbọ́n jẹ́ balógun àbúrò jẹ́ balógun. A máa ń kọ báyìí pé èso tí láso ṣóhun lo bìí so àwòmọ̀ kan sí yàtọ̀ ṣàròmí ni Ọ̀dẹ́jàyí ni àwòmọ̀ kan sí yàtọ̀ èso tí láso ṣóhun lo bìí so àwòmọ̀ kan sí yàtọ̀ jókòó jókòó òrògó orí ọparun jókòó 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 òrògó orí ọparun jókòó. Bàbá gẹ́gẹ́ bíi pé ọdún ojúde ọba yìí kò pẹ́ mọ́ o. Ó ti wọlé tán Ọlọ́run bá wa láyọ̀. Kí ni ìpalẹ̀mọ́ kí ni àwọn ìgbáradì yín? Àwọn ẹṣin yẹn la máa fi dára àwọn mẹ̀dọ́kì àti kó wọn dà sóko wọ́n ń jẹun wọ́n ń bọ́ wọn torí iṣẹ́ tó máa ṣe ní ojúde ọba. Àwa tá a máa gẹṣin àwọn tó ń bá wa ránṣọ wọ́n wà lẹ́nu iṣẹ́ báyìí. Aṣọ tí mọ́gàjí máa wọ̀ ni èyí táwọn ọmọ tó máa gẹṣin níwájú mọ́gàjí máa lò ní gbogbo ẹ̀ ń lọ lọ́wọ́lọ́wọ́. Àwọn télọ̀ ń ṣe lẹ́ṣọ̀ báyìí. Àwọn onílù wa àti onílù ìbílẹ̀ àti onílù ìgbàlódé tá à ń pè ní bánsẹ̀tì àwọn tí ń gbáradì wọ́n máa lùlù ṣẹ̀kẹ̀rẹ̀ omele àti bàtà wọ́n ń ṣe practice lọ́wọ́lọ́wọ́. Àwọn oní bánsẹ̀tì àwọn náà ń ṣe practice lọ́wọ́lọ́wọ́. Àwọn oníbọn tá pàpàpàpà yẹn gan ní significant àmì balógun nìyẹn wọ́n ń sá ètù wọn lọ́wọ́ báyìí wọ́n ń sá ètù wọn lọ́wọ́ torí ẹ̀ gbọ́dọ̀ rí ọmọ ọba kó má láàmì ọba lára ẹ̀ gbọ́dọ̀ rọmọ balógun kẹ́ má rámì balógun so ìbọn máa dún lákọlákọ ìgbáradì ń lọ. Àwọn tó máa bá wa kó àsíá ni wọ́n ránṣọ tí wọ́n lọ ní ọwọ́lọ́wọ́. Àwọn ìgbáradì ń lọ lọ́tún lósì. Fàsásí Adéṣóyè Ọ̀nàsànyà Balogun of Ijebuland wọ́n jẹ́ balógun karùn-ún ní Ijebuland ní ìgbà ayé wọn Ijebuland ni wọ́n ń lò. Akile Ijebu. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣeun bọ̀. Màmá ẹ jọ̀ọ́ sọ fún wa nípa ojúde ọba tí à ń sọ yìí ipa wo gan ni bàbá kó nípa ojúde ọba tí à ń ṣe lọ́dọ̀. Bàbá mi Balógun Adéṣóyè ọmọ alówó sílẹ̀ lákòókò òyìnbó tó dé ọmọ afirùkẹrẹ gboyè níjẹ̀búfẹ̀ ọmọ àrómọrẹ̀sà ó kó ipa gidigidi nínú ọ̀rọ̀ ojúde ọba nínú Ìjẹ̀bú ní Ìjẹ̀bú Òde yìí tó dẹ̀ jẹ́ pé cover Ijebuland ní ìgbà ayé ẹ̀. In fact Balógun Adéṣóyè ló bring limelight tó ojúde ọba nítorí nígbà tí àwọn joyè kò kí ń ṣe bí wọ́n ṣe ń ṣe ojúde ọba bàbá mi ló tún wá expand ẹ̀ tán fẹ́ lójú tí gbogbo ẹ̀ tó tún fi di bó ṣe di. A tún wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé lẹ́yìn ikú ẹ̀ pàápàá ọmọ tó tún bí sílẹ̀ ń gangan ìyẹn Mọ̀jídé Ọlátúnjí Àgòrò Adéṣóyè òun ló tún fẹ́ rẹ́gbẹ́rẹ́gbẹ́ lójú débi tó tún dé ìdílé Adéṣóyè kan náà ni. Kọ́lọ́run bá mi fọ̀run kẹ́ gbogbo àwọn méjì Kọ́lọ́run bá mi fọ̀run kẹ́ wọn. Ọdún wo ni bàbá kú? Bàbá kú ní 1961 March 15 àsìn wọn ní March 16 gẹ́gẹ́ bí ìlànà Islam torí wọ́n ti kọjá aago mẹ́rin kan tó kú. Màmá ní ìgbà ayé bàbá tí bàbá bá fẹ́ lọ sí ojúde ọba àwọn orin wo ni bàbá máa ń fẹ́ràn láti máa kọ àbí kí wọ́n máa kọ fún wọn
ní ìgbà ayé bàbá. Bàbá wa fẹ́ràn orin tó jẹ́ wípé gbogbo ìgbà ló dẹ̀ máa ń sọ pé kẹ́lẹ́ bí ó dẹ bí ẹ̀mú o ẹ̀wọ̀ ọmọ ẹ̀gbọ́n ẹ̀wọ̀ ọmọ àbúrò kẹ́lẹ́ bí ó dẹ bí ẹ̀mú o ẹ̀wọ̀ ọmọ ẹ̀gbọ́n ẹ̀wọ̀ ọmọ àbúrò. Ó máa ń ṣe fẹ́ bí ó máa ń ṣe fara tó jẹ́ pé tá bá máa jáde báyìí gbogbo àwọn ẹbí ẹ̀ gbogbo ọmọ ìyá ẹ̀ pátápátá àtọmọ ọmọ ìta ń ṣe yìí náà kódà gbogbo àwọn ọmọ wọn ti ń rẹ́dì báyìí ọmọ tó jẹ́ ọ̀nà sànyà wọn ti ń rẹ́dì. A dẹ̀ tún máa ń kọrin kan tí àwọn kábíyèsí máa ń láìkì láàfin. Ó ní wípé àwa ń jayé bàbá wa jẹ́ àwọn ọmọ Adéṣọ́yè o àwa ń jayé wa mẹ̀lọ́mẹ̀lọ́ o àwọn ọmọ Adéṣọ́yè o ayẹyẹ ṣọ́yè tó o èrò ẹ̀yìn ló kù o ayẹyẹ ṣọ́yè tó o èrò ẹ̀yìn ló kù o. Ní Sókótó ni nílẹ̀ Bọ̀rọ̀nú ni kò sí irú erin nígbó Balógun ṣọ́yè bàbá pópó ọlá kò sí irú erin nígbó. Dáa kúrúkúrú àjànàkú bòkè ṣe ìdá méjì ìlú tó ń pè lẹ́nìkan ṣoṣo alápátá ń sá sí. ló ń dá wa. Màmá kí ni ìgbáradì yín fún ọdún Ojúde Ọba tó ń bọ̀ lọ́nà yìí torí pé Ojúde Ọba ti dé tán báyìí kí ni ìgbáradì gbogbo ẹbí Ìṣọ́yè fún Ojúde Ọba 2025. Gẹ́gẹ́ bí orin kan tí a máa ń kọ àti ń gbáradì Ọlọ́run á dẹ̀ bá wa ṣe. Wọ́n ní àwa tẹ́ ń pè ríre Adéṣọ́yè ò pé méjì o Òṣùpá ò pé méjì Adéṣọ́yè ò pé méjì o àwa tẹ́ ń pè ríre Adéṣọ́yè ò pé méjì o. Torí pé nínú ìlú Ìjẹ̀bú Òde nígbà tí bàbá wa wà láyé nígbà tó tún lọ tó fi ọmọ sílẹ̀ àwọn ọmọ tún gba iṣẹ́ rere ẹ̀ tí wọ́n ń ṣe lọ. So à ń gbáradì pé ẹ̀yin ò ní bàjẹ́. Ta lẹni tó gbé àsíá ilé Adéṣọ́yè dání báyìí? Kò ń ṣòun ló gbé dání ṣùgbọ́n òun ló gbé dání nínú ìdílé ẹṣin yìí because òun lọ́lọ́run fi rán òun lọ́lọ́run fi ṣe bí ìgbà tí bàbá wa padà ní ẹni tó bá wo àwòrán yàrá Òbíṣọ́yè ló dúró. Ó ní Alhaji Daud Adégbóyèga Adéṣọ́yè tó jẹ́ òsì Balógun lọ́wọ́lọ́wọ́ nínú ìdílé Balógun nísìn. Ìyẹn ni pé bàbá kú. Wọ́n ń sọ fún wa ńjọ́ náà lọ́hùn wípé Adéṣọ́yè òpó òun ó lọ lọ́jọ́ lóde. Balógun ṣọ́yè òpó òun ó lọ lọ́jọ́ lóde. Ẹ̀yin ẹbí òkú ẹ̀ tọ́jú ọmọ òkú ọ̀run òun Ṣọ́yè òpó òun ó lọ lọ́jọ́ lóde o. Ibi tí èmi dá orí yẹn rí sí ni wípé gbogbo wa la dájọ́ kú gbogbo adẹ̀ ni Ọlọ́run fi nǹkan relé lọ́wọ́ kó ní kálukú ṣe rere nítorí ọ̀la. Kò sẹ́ni tó mọ̀gbà tó ń bọ̀ kò dẹ̀ sẹ́ni tó mọ̀gbà tó ń lọ. Nígbà tó dé ó ṣe ìtọ́lọ́run fi rán ó ṣe sẹ́bí ó ṣe sára ó ṣe sílùú ó ṣe síjọ pàápàá kó tó di ipò lọ. Ló fi jẹ́ pé nílùú ìlú ìbílùú ìṣètò Ìjẹ̀bú Òde ṣe wà máa sọ káàkiri kò sí bí wọ́n ṣàìṣe ní sọ̀rọ̀ Balógun Adéṣọ́yè. So kó ní kálukú wa ká hùwà rẹ̀ nítorí ọ̀la. Balógun kẹfà Balógun alátiṣe. Lóòótọ́ ọmọ bàbá Balógun lèmi jẹ́ àmọ́ inú ẹbí tí mo ti wá ẹbí tó kó àwọn ọ̀dọ́ mọ́ra ni àwọn ọ̀dọ́ dẹ̀ ló pọ̀ jù nínú gbogbo ayẹyẹ tá à ń ṣe so captain bá ṣe ń pè mí nìyẹn ṣé pàdé ni o ṣé kẹ́ṣin mú kẹ́ṣin wà pa kẹ́fìtì ní kó dúró dáadáa ìkọ́ tèmi ń ṣe nìyẹn nínú pa láti ṣe. Ẹ ṣé gan.
ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bí a ti gbọ́ wípé bàbá wa láti ṣe náà pẹ̀lú àwọn balógun bí Akile Ìjẹ̀bú tí wọ́n gbójú tán gbóyà tí wọ́n sì ní agbára dáadáa tí wọ́n lówó tán ní ohun tí àwọn àgbà ń ní. ẹ jọ̀ọ́ balógun kélòó ni balógun alátiṣe ní Akile Ìjẹ̀bú. a ṣe gẹ́gẹ́ bí a ṣe bá ìtàn ipò ìkẹfà ní balógun alátiṣe dìmú àwọn dẹ̀ lọ pẹ́ jù lórí àléfà láti yọ̀tọ̀ ti dá Ìjẹ̀bú sílẹ̀ nípa ipò balógun ọdún 24 years officially ni bàbá tèmi lò gẹ́gẹ́ bí balógun tó bá tún wá ní kó wá ka iye ọdún tó fi lo ọ̀tún àti balógun pọ̀ 36 lọ́lò so èmi bíbé mi ìtàn tí mo mọ̀ nípa ọ̀rọ̀ balógun wọn ni mo dẹ̀ tún fẹ́ sọ lé náà mo tún wá wà gẹ́gẹ́ bí ẹni tó tún jẹ́ pé ọmọ Òtùbú ni mo tún jẹ́ láti ọ̀dọ̀ ìyá so bẹ́ẹ̀ kẹ́ lè mọ̀ pé Ojude Oba àti jíjáde ó jẹ́ nǹkan tó yẹ pé mi ò kì í fi ń ṣeré rárá torí nílé bàbá nílé ìyá méjèèjì mọ̀ ṣe. màá sọ díẹ̀ nínú èyí tí mo mọ̀ ṣeré láti ẹni tó jẹ́ balógun gbà táwọn jẹ́ ọ̀tún láti ibẹ̀ ni modernization Ojude Oba ló ti bẹ̀rẹ̀. Ojude Oba tí ẹ pé ọmọdé àgbà gbogbo wọn máa lè jáde kì í ṣe pé lágbájá ń lọ lòògùn lágbájá máa ṣe nǹkan báyìí fún lágbájá modernization níbi tó ti ń wà youth friendly lórí wọn ẹ ló ti bẹ̀rẹ̀. ẹni tó jẹ́ ọ̀tún wọn balógun okùn láṣọ̀tẹ̀ bí mi ṣe jẹ́ ọmọ láti ṣe tóyè balógun tó yẹ pé òun ni mo fi ń ṣe àpẹẹrẹ irú ẹlẹ́ṣin àti balógun tí mo fẹ́ jẹ́ ní ọjọ́ iwájú so bí nǹkan tí nǹkan lè sọ lórí ọ̀rọ̀ ẹ ni pé modernization bó ṣe ń wà bó ṣe ti ń tò lọ ta dẹ̀ ń rí nsìn orí àwọn bàbá tèmi àti ṣọ́yè bàbá tèmi ṣọ̀tẹ̀ orí àwọn tó ti bẹ̀rẹ̀ nìyẹn tó fi wá jẹ́ pé ẹ̀rọ ọmọdé lórí ẹṣin ọmọdé náà múra dáadáa wọ́n afẹ́yẹ ti wà àti gbogbo ẹ̀ nǹkan tí mo lè sọ nípa ìbéèrè tẹ́ béèrè yẹn ni. ẹ ṣeun gan. ẹ jọ̀ọ́ ní ìgbà tí bàbá wà láyé àwọn orin wo ni bàbá fẹ́ràn kí wọ́n máa kọ fún àwọn tí wọ́n bá lọ sí ọ̀dọ̀ Àwùjalẹ̀ láti lọ kí Àwùjalẹ̀ lọ́jọ́ Ojúde Ọba àwọn orin wọn máa. orin pọ̀ rẹpẹtẹ èmi náà dẹ̀ gbìyànjú nípa èyí tí mo mọ̀ màá dẹ̀ kọ àwọn kan fún yín. èyí tí màá kọ́kọ́ kọ ṣe tá bá ti ń súnmọ́ ààfin ẹ máa gbọ́ aláàtìṣe ń bọ̀ bàbá ń bọ̀ aláàtìṣe èrò ariwo ara lọ náà nípa àwọn tí mo mọ̀ aláàtìṣe balógun Ìjẹ̀bú Òde bíi tìgì ńlá kọ́ bí Ṣàngó ń pàràbà tó ń fàrókò ya bíi tìgì ńlá kọ́ aláàtìṣe má dá wọn lóhùn ìwọ ẹyẹ kì í bẹyẹ lẹ́rù ó pọ̀ lọ tí n bá bẹ̀rẹ̀ sí ń kọ́ mo lè kọ́ ọgbọ̀n fún yín ní àti tó ti sápá mọ́ mi lórí àti tí mo yìí mọ̀ bẹ́ẹ̀ ni. ẹ ṣeun gan. ẹ jọ̀ọ́ kí ni àwọn oríkì bàbá tó jẹ́ wípé tí wọ́n bá kí wọ́n báyìí òun á wú wọ́n wá kó kátà ẹṣin gẹ́gẹ́ bí àwọn jagunjagun ìgbàanì wọ́n á kó kátà ẹṣin sókè àwọn oríkì wo lẹ́yìn gan mọ̀ tí ẹ lè sọ tó jẹ́ ti aláṣẹ. ó pọ̀ èyí tí mo máa ń lò jù alátiṣe ọmọ afàràndẹ́rù ogun ọmọ kòtàkòrà tí ń gbógun pọ́ùn lóṣù tó lóyìnbó sanwó rẹ̀ dòdòǹdà wà. nínú ẹgbẹ́ aláṣẹ kí ni ìgbáradì àti wípé kí ni àwọn nǹkan tẹ́ tí ń fojú sọ́nà fún pé ọdún Ojúde Ọba yìí ó máa kí ni àwọn alátiṣe ẹgbẹ́ alátiṣe mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ àti tẹ gbogbo ẹnu sọ nípa
bọ̀nlẹ́ ẹbí wa a lè má pọ̀ tó àwọn kan but ní dúró tàwa náà náà dúró dáadáa ní gbogbo pòrògùn yìí táláti ṣe bá ń bọ̀ wọ́n máa ń sá sẹ́yìn ni pé àwọn èèyàn ń bọ̀ nípa pé ètò kò sí tọ́ba lógìdọ̀ bá yá lọ́la àti gbáradì àti gbìyànjú a máa lọ ṣe nǹkan tá a máa ṣe. ọgbà Balógun aláti ṣe lẹ́wà yìí àwọn ẹṣin wa dẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ṣe rí wọn wọ́n yóò oúnjẹ pọ̀ fún wọn láti jẹ ẹ rí wọn well looked after fit and everything. àwọn díẹ̀ tọ́ ayé dín béèrè ayé ń retí àwọn kan náà àwa 50 la máa jáde ní ilé Balógun láti ṣe lọ́dún yìí gbogbo ẹṣin gbogbo ara ládẹ máa dá so àgbàlá àwọn ẹṣin rẹ̀ nínú ọgbà wa gbogbo aláti ṣe nílé lóko àti lẹ́yìn odi bẹ́ẹ̀ ṣe rí àti ń gbáradì fún Ojude Oba 2025 ẹ máa bọ̀ ká ṣe fàájì ká ṣàríyá ká dẹ̀ jáde ká lọ gbafẹ́ wálé. Balógun keje Balógun sọ̀tẹ̀ Balógun kẹjọ Balógun òdúnígà Balógun kẹsàn-án Balógun aláwùsá èyí tó sì jẹ́ Balógun lọ́wọ́lọ́wọ́. àwọn ẹlẹ́sìn náà wà ní ìlú Ìjẹ̀bú Òde. àwọn ẹlẹ́sìn àwọn wo ni ẹlẹ́sìn àkọ́kọ́? àwọn ẹlẹ́sìn àwọn náà yóò wá sí Ojúde Ọba. àwọn wo ni ẹlẹ́sìn? àwọn ẹlẹ́sìn yìí náà pẹ̀lú àwọn ìdílé nínú ara àwọn Balógun náà wọ́n pẹ̀lú àwọn ẹlẹ́sìn. ẹlẹ́sìn àkọ́kọ́ ẹlẹ́sìn Balógun sọ̀tẹ̀, ẹlẹ́sìn kejì ẹlẹ́sìn Balógun Kuku, ẹlẹ́sìn kẹta Balógun alátiṣe, ẹlẹ́sìn kẹrin ẹlẹ́sìn Balógun sọ́yè, ẹlẹ́sìn karùn-ún ẹlẹ́sìn Balógun Odejayi, ẹlẹ́sìn kẹfà Balogun Otubu, ẹlẹ́sìn keje ní Joseph family, àwọn kẹjọ ní alátìlẹ́yìn family, ìdílé kẹsàn-án Ọdẹ́dínà family, ìdílé kẹwàá ọ̀rẹ́ àgbà family, ìdílé kọkànlá Sọ̀tẹ̀ Tọwọ́bọlá family, ìdílé kejìlá ìdílé Gàmúgàsà family, ìdílé kẹtàlá ìdílé Kàsálí Mọ́yègẹ́sọ̀ family, ìdílé kẹrìnlá ìdílé Òdìdì family, ìdílé karùndínlógún ìdílé Ọ̀ṣọ́bẹ̀ family, ìdílé ẹ̀rìndínlógún ìdílé Arẹ́gbẹ́ family, ìdílé ẹ̀tàdínlógún ìdílé Ọ̀dẹ́dínà family àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn ìdílé yìí ni wọ́n ń gun ẹṣin wá kí Àwùjalẹ̀ ní gbogbo ọdún Ojúde Ọba. bẹ́ẹ̀ kí ni ojúṣe àwọn rẹ́gbẹ́rẹ́gbẹ́ àti àwọn lóyèlóyè ní Ojúde Ọba? ẹ má gbàgbé wípé ọdún mẹ́ta ni wọ́n máa ń bẹ́ ẹgbẹ́ ní ilẹ̀ Ìjẹ̀bú. ọdún mẹ́ta ni wọ́n pín rẹ́gbẹ́rẹ́gbẹ́ sí. àpẹẹrẹ ẹgbẹ́ Máfowókù ó bẹ̀rẹ̀ láti 1845 títí di 1848, ẹgbẹ́ Bọ́bajọ̀lú 1849 títí di 1852, ẹgbẹ́ Bọ́baṣẹ̀tẹ̀ 1853 títí di 1856, ẹgbẹ́ Bọ́baníyì 1857 títí di 1860, ẹgbẹ́ Oríyànnọ́tẹ̀ ó bẹ̀rẹ̀ láti 1861 títí di 1864, 1861 títí di 1864, ẹgbẹ́ Májọbatẹ́ 1865 títí di 1868, ẹgbẹ́ Bọ́basànyà 1869 títí di 1872, ẹgbẹ́ Ẹ̀rọ́bayọ̀ 1873 títí di 1876, ẹgbẹ́ Ọbágbuyì 1877 títí di 1880, ẹgbẹ́ Ọbánẹ́yẹ 1881 títí di 1884, ẹgbẹ́ Ọbáyọrí 1885 títí di 1888, ẹgbẹ́ Ọbásẹ̀ 1889 títí di 1892, ẹgbẹ́ Ọbábẹ̀kọ́ 1893 títí di 1896, ẹgbẹ́ Ọbalólayé 1897 títí di 1900, ẹgbẹ́ Ọbáfowórà 1901 títí di 1904, ẹgbẹ́ Ọbágoróyè 1905 títí di 1907, Ọbángbádé 1908 títí di 1910, Bọ́badẹ́gà 1911 títí di 1913, Fìbíwọ̀gà láti ọdún 1914 títí di 1916, Ọbalọ́lá 1917 títí di 1919, Ọbalóládé 1920 títí di 1922, Ọbábọ̀sípò 1923 títí di 1925, Bọ́bagúà 1926 títí di 1928, Bọ́baṣẹ́gun 1929 títí di 1931, Máfowókù 1932 títí di 1934, Olúgbádébọ̀ 1935 títí di 1937, Bọ́bayọ̀ 1938 1940, Rẹ́gbẹ́rẹ́gbẹ́ Bọ́bagbuyì 1941 títí di 1943, Rẹ́gbẹ́rẹ́gbẹ́ Ọbalékè 1944 títí di 1946, Rẹ́gbẹ́rẹ́gbẹ́ Bọ́bajọ̀lú 1947 títí di 1949, Rẹ́gbẹ́rẹ́gbẹ́ Ọbáfùjà
1950 títí di 1952 Regberegbe Baba Gbimo 1953 títí di 1955 Baba Keye 1956 títí di 1958 Regberegbe Baba Gute 1959 títí di 1961 Regberegbe Baba Niyi 1962 títí di 1964 Regberegbe Jagumolu 1965 títí di 1967 Regberegbe Arobayo 1968 títí di 1970 Regberegbe Tobalase 1971 títí di 1973 Baba Mayegun 1974 títí di 1976 Obayori 1977 títí di 1979 Regberegbe Baba Gunwa 1980 títí di 1982 Regberegbe Obaneye 1983 títí di 1985 Regberegbe. Àwọn Regberegbe ojúṣe márùn-ún ni. Àkọ́kọ́ láti wá wo àlàáfíà bàbá wa kábíyèsí Ọ̀gbágbá agbátẹ̀wọlẹ̀ Àwùjalẹ̀ ti gbogbo Ìjẹ̀bú, láti wá wo àlàáfíà wọn, láti wá kí bàbá, láti wá ṣe bàbá kẹ́ẹ̀pẹ́ kọ kí bàbá, láti wo àlàáfíà bàbá. Èkejì láti nawọ́ sí ìlú àti agbègbè rẹ̀. Wọ́n máa ń nawọ́ padà sí ìlú láti tún ìlú ṣe, láti ṣe ohun kan tàbí méjì nínú ìlú, bí àpẹẹrẹ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí wọ́n ti jáde àbí àdúgbò tí wọ́n ń gbé. Wọ́n ń ṣe omi ẹ̀rọ, wọ́n ń ṣe onírúurú nǹkan ohun amáyédẹrù fún àwọn olùgbé ìlú. Iṣẹ́ àwọn Regberegbe ni. Ìkẹta láti mú ìṣọ̀kan bá gbogbo ọmọ Ìjẹ̀bú lápapọ̀, láti mú ìṣọ̀kan bá wọn. Ìṣọ̀kan àti ìfẹ́ òun ni wọ́n fi ń gbé Regberegbe ìkalẹ̀, tí gbogbo ọmọ Akile Ìjẹ̀bú náà sì fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú rẹ̀. Ìkẹrin láti gbé àṣà àti ìṣe gbogbo ọmọ káàárọ̀ oòjíire lárugẹ ni. Láti gbé àṣà àti ìṣe gbogbo ọmọ Ìjẹ̀bú lárugẹ ni. Láti ṣe àfihàn àwọn balógun, àwọn tó wà láyé àti àwọn tó ti lọ. Láti ṣe àfihàn gbogbo àwọn balógun tó ti jẹ ní ilẹ̀ Ìjẹ̀bú àti gbogbo àwọn ẹlẹ́ṣin pátápátápátá ní ilẹ̀ Ìjẹ̀bú. Láti ṣe àfihàn wọn, orúkọ wọn ò ṣe é gbàgbé ní ilẹ̀ Ìjẹ̀bú. Láti rántí ohun ribiribi tí wọ́n ti ṣe, wọ́n sì wá síwájú Àwùjalẹ̀ láti fi ẹ̀sìn dára. Ohun karùn-ún tí wọ́n ṣe ní ọjọ́ Ojúde Ọba rèé. Àwọn wo dẹ̀ ni wọ́n ń darapọ̀ mọ́ Regberegbe ní ilẹ̀ Ìjẹ̀bú? Tó o bá jẹ́ ọmọ Ìjẹ̀bú àbí ò kìí ṣe ọmọ Ìjẹ̀bú, tó o bá ti fẹ́ ọmọ Ìjẹ̀bú, o ní àǹfààní láti darapọ̀ mọ́ Regberegbe. Tó bá jẹ́ pé olókoòwò ńlá ni ọ́ ní ilẹ̀ Ìjẹ̀bú, tó jẹ́ pé gbogbo òkòwò rẹ ilẹ̀ Ìjẹ̀bú ló wà, tí o sì nífẹ̀ẹ́ tó sì ń ṣe ojúṣe rẹ ní ilẹ̀ Ìjẹ̀bú dáadáa, ìwọ náà ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn Regberegbe ní ilẹ̀ Ìjẹ̀bú. Pàtàkì Ojúde Ọba ìsọ̀fọ̀ ní àwọn baba ńlá ẹni rántí mi ṣe kí kábíyèsí Àwùjalẹ̀ wà nígbà yẹn rèémú ẹrú ìlú láti pọ̀ ní yídì lásìkò tí baba ẹni Balogun Kuku ìyẹn wọn rò fọ ọba ẹni rè ṣerun láyé níwáyé ó má yẹ ká la dúpẹ́ náà rẹ̀ kò ní ìjọ kẹta pẹ̀lú àwọn ènìyàn dédé àtàwọn àáfà àtàwọn aráàlú kókó wọn rẹ́yìn lọ́lọ́ ààfin kọ́ lọ dúpẹ́ náà bàbá fọ wọn ṣeun o wọn máa rí wọn bọ́ o so orin èmu Ojúde Ọba ṣẹlẹ̀ rẹ̀ yẹn níjọ́ kẹta ìpẹ̀rẹ̀ ọdún rọmṣẹ́dẹ̀ ní e kódà títí dọ̀la ni títí láéláé gbére rọmọ máa ṣe so orin èmu Ojúde Ọba dé wárí yẹn àpẹẹrẹ alẹ́ màríwò ìsọfọ èṣe kókó jù níbẹ̀ òun náà rí ọ̀wọ́n Balógun ọ̀wọ́n ẹlẹ́ṣì èmígù ẹ̀ṣì gẹ́gẹ́ bí ìtọ́ra àgbọ́ fọ rọ́wọ́n bá ẹni kan pápá tó fi kọrin ìbẹ́ni Yusuf Ọlátúnjí láti ìlú Ẹ̀gbá fọ mo rí nǹkan o mo rí nǹkan o mo rí nǹkan ara níjẹ̀bú Òde níjọ́ kẹta ọdún Iléyá wọ́n fẹ́ ṣe dá wọ́n fẹ́ ṣí dára láàfin ọba lóòótọ́ ni ẹni bá dé Ìjẹ̀bú Òde níjọ́ kẹta ọdún Iléyá kódà ní Áfíríkà yìí mí rò fọ ìlú kan ilé fọ kí Ìjẹ̀bú Òde kò rọ ẹ̀yìn èsì láti ọ̀rọ̀ wọn Balógun ẹni àwọn ẹlẹ́ṣẹ̀ ẹni kódà róun tó bọ̀rọ̀ àwọn Regberegbe kódà irun ìyá yìí ni ìjẹsọfọ ọmọ Ìjẹ̀bú yìí wà ní òkè òkun ṣọ́nfẹ́ máa wálé
àwọn ẹ̀ wà ní òkè ọya ṣọ́n fẹ́ máa wálé káàkiri orírúurú mẹ́rin àgbáyé ṣọ́n wálé lọ́jọ́ ọdún. Ìjẹ̀bú máa ṣọdún náà jò oúnjẹ fọ ṣó ń tẹ́dẹ̀ àbí ṣó ń nẹ́ ṣùgbọ́n tàbí èso ọmọ Ìjẹ̀bú máa ṣọdún náà jò náyé wọn wálé àwọn aṣọdún tó fọ kiri àsìkò yẹn pàápàá ìdíje náà tún ríra ẹni náà tún nọ́ọ̀sì ọmọ ẹbí ọwọ́ sáyàmì ọbẹ̀ owó rẹ̀ àríra ẹni ibi òun bá kù sí láti lè ràn ní lọ́wọ́ àtúnfìràn rẹ̀ ní lọ́wọ́. Kódà mo ti wá fìyàn dúpẹ́ náwó kábíyèsí ẹni èèwà náà yìí Ọ̀gbàgbà gbàtẹ̀wọlẹ̀ tìmùtìmù Awujale Ijebu Ode ọba ẹni ìbá ẹni ọlọ́run àjẹkọ̀pẹ́ ẹni o wọ́n ṣe 80 wọ́n ṣe 90 wọ́n tún ṣe 100 pẹ̀lú ògo pẹ̀lú ayé àtàláfíà wọ́n máa ṣe náà rẹ̀ pẹ̀lú ògo ọlọ́run wọ́n kẹ̀ bá mọ̀ sáré ọmọ Ìjẹ̀bú pẹ̀lú ògo ọlọ́run àlàáfíà máa fi lò láyé wọn. Bàbá ṣe gudugudu méje yàyà mẹ́fà ẹni láti lè fọ kírídé ọmọ ìlú kọ́ máa wálé ọdún. Ẹ wo àsìkò ọjọ́ ọdún yẹn káwọn Balógun ẹlẹ́ṣin tó ra bọ́ òde àwọn ẹgbẹgbẹ akọ́bájó a máa jó wọn a máa ṣe dínà lọ a máa dùn a máa ṣe yẹn kọ́ ẹgbẹgbẹ bá jó tán wọ́n ṣe wá bẹ̀rẹ̀ náà torí àwọn ẹlẹ́ṣin ibẹ̀ ẹlẹ́ṣin èkéré jù rọ́mátì bẹ̀ sí ní tó kọ́ má tó ṣọ́ má tó dé àwọn Balógun àná èyí ti jẹ kọ́ yẹn bá tún ṣe eré tu wọn kọ́ forí balẹ̀ rí bàbá a ṣe wá padà sórí òsì yẹn náà ṣe wà akọ́sẹ̀ níwájú bàbá wọ́n á ṣe pé ọ̀tún yẹn náà kọ́sẹ̀ níwájú bàbá wọ́n kí bàbá wọ́n á ṣe wá pé Balógun olórí dídí ẹni pátá báàbò náà tòkè délẹ̀ so yẹn náà ṣe tí a fẹ́ kọ́sẹ̀ ṣàdúrà bàbá ṣàdúrà wọ́n ṣàdúrà lùlù bóyá àfa ẹ̀ má ṣàdúrà o bóyá rẹ́fúrẹ́nì ẹ̀ má ṣàdúrà o ìparí àjọyọ̀ Ojúde Ọba dẹ bàbá dìde kí bàbá bá ṣe dìde wọlé rọrùn Balógun mẹ́tẹ̀ẹ̀ta ọ̀tún òsì ọ̀tún àti Balógun lọ́sẹ̀ máa kúrò náàfin so Ojúde Ọba ti ọjọ́ ẹ̀kọ́ ìyẹn ti fara tì níyàfin olúkálukú àṣẹwà padà lọ ulé ẹbí wọn ló máa ṣe mùjẹ mùwẹ̀ mùjókọ́jókọ́ ṣe dídí náà jẹ́ fún àwọn ọ̀rẹ́ wọn àwọn àlejò wọn ló máa kí wọn níbẹ̀ so bí pàtàkì Ojúde Ọba ṣe rí rẹ̀ àwa rẹ̀ jẹ́ ọmọ ìlú pàápàá àwọn Balógun ẹni ọ̀tún àtòsì àtàwọn Balógun àná retí jẹ retí lọ kọ́wọn ẹbí wọn yìí tún wà dídó fi dé àwa ọmọ iṣẹ́ ìrìjẹ ẹlẹ́ṣin náà àdúpẹ́ náà Ọlọ́run àdúpẹ́ náà bàbá tó lè fọ́ kiri náyé àtijọ́ òdì ẹ̀ ṣe èṣirun èyí àlè fọ ọmọdé fi ń ṣeré ṣùgbọ́n náà yìí wọ́n ti jẹ́ kó ń di ẹ̀rọ ìdèdè ẹni ìjẹ́fọ́ káàbá pàdé wọ kájọ káyọ̀ káàbá pàdé wẹ kájọ káyọ̀ ọmọ rẹ ni sokó bá dé àsìkò ọjọ́ Ojúde Ọba àbí ọdún Ileya wá yẹn àmọ́ ní àǹfààní àti rẹ́ni nọ́ọ̀tún nọ́ọ̀sì ìjẹ́fọ́ kárùn rẹ̀ ní lọ́wọ́ kí dẹ́rẹ́ kọ́ máa lọ ìjẹ́fọ́ jẹ́ kẹ́lómìnira gbàgbé ulé ọdún bọ̀ máa lọ lé o Gbénga èmi lọ lé o Rasaki èmi lọ lọ́dún o kọ́ ti máa kàwé bá ti bẹ̀rẹ̀ ìdí ọmọ Ìjẹ̀bú ìbáwá náà jùlọ ti múra fọ́tò wọ́n ń bọ̀ ní Ìjẹ̀bú fún ọdún Ileya so àdẹ́dùpọ̀ náà kábíyèsí ibà ẹni ó jẹ́ kí dédé ẹni ó kẹ́ nípọ̀ ó kọ́ mọ́lùbọ́ ó kẹ́ ní mọ́ra ó gbìn ìfẹ́ ó gbìn sáré dédé ẹni fọ ẹ̀rìn àgbà ẹ̀rìn ọmọdé náwó o ẹ̀rìn ọmọdé nìkẹ́rìn àgbà náwó o káfọ̀tún wò sí káfòsì wọ̀tún lọ́wọ́ fi mọ́ kádẹ́ ní tẹríba láṣọ́ájú ẹni kódà ẹni bọ́ nípa pàkà ní tẹríba ń tó káàbá ní tẹríba rán à ń fẹ́ àrígbà ọlọ́nkà jẹ́ dédé ni àti ká máa rìn gidi gbà o so àfihàn dúpọ́ náà ọba ẹni kábíyèsí àdúpọ́ náà ọba ẹni aláṣẹ ìjẹba Balógun general àdúpọ́ náà ọba ẹni ọ̀tún Alhaji Aládé Ṣọ̀tẹ̀ àdẹ́tùdúpẹ́ náà ọba ẹni òsì Balógun Olùgbéyèga Teclum Adéṣọ́yè àdúpẹ́ náà wọn ọ̀tẹ̀ tún wọn ṣé ọ̀rọ̀ ẹ̀ ṣe sọ́túbọ̀ ń gbèrú sí dáadáa níjẹ̀bú Òde àsìkò tí wọ́n tó àtúbọ̀ sọ ẹni o àwẹ̀ wà nílẹ̀ lẹ́nẹ́kẹ̀rẹ́ wà nẹ́yìn àlẹ́ gòkè bá wọn o so pàtàkì ọdún Ojúde Ọba
irun wà fún ọmọ Ìjẹ̀bú lẹ́yìn o. kẹ́ ẹ̀ bá wo dédé àyíká wọ́n rí fọ́ dédé àyíká ti rí mí tínrín dédé àyíká ó ti rí mí tínrín kẹ́ ẹ̀ bá wo dédé ìlú náà ó ti rí mí tínrín ẹ̀wọ̀n dédé ọmọ Ìjẹ̀bú nílò lóko lẹ́yìn odi àǹfààní ìròyìn pé ìwọ̀n ẹ̀fọ́ ẹ̀ máa bọ̀ nílé ẹ̀ wá sọ́dún lé ẹ jẹ́ kájọ gbáyùngbà kájọ gbádùn ojúde ọba ọdún wèé kó lè dùn kó lè lárinrin ẹ jẹ́ ká wá kí bá ẹni Àwùjalẹ̀ Ọ̀gbágbá gbátẹ̀wọlẹ̀ ọmọ aníkíláyà sáàgùn òsáàgùn sáàmúnimúni dédé ọmọ Ìjẹ̀bú nílé lóko lẹ́yìn odi wọ́n gbọ́ wọ́n mọ̀ fọ Ìjẹ̀bú mi sọdún lájò ẹ má jẹ́ aṣọdún lájò dédé ẹ̀wọ̀n rẹ̀ wà ní ìdálẹ̀ ẹ má bọ̀ nílé ẹ má bọ̀ ká wá ṣe ọdún ẹ má tún gbàgbé fọ àwọn ẹ̀ṣọ́ aláàbò wámúwámú báyìí ràn dúró ní Ìjẹ̀bú Òde wámúwámú báyìí ràn dúró ẹ fọkàn wọn balẹ̀ ẹ má bọ̀ nílé ẹ jẹ́ aṣọdún kẹ́ ẹ bá ti pẹran lọ́jọ́ ìpẹran rẹ̀ àmọ́ fọ ọjọ́ Yídì ọjọ́ kẹta ọdún ẹ jẹ́ ká má bọ̀ kátúyáyà jáde ká wá bá ẹni Àwùjalẹ̀ ká wá kí bá ẹni ká wà láfíà bàbá ká dẹ̀ ti fi ẹ̀bùn ká fi fún bàbá ká kí bàbá ká jó ká yọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹni àwọn ojúgbà ẹni àwọn rẹ́gbẹ́rẹ́gbẹ́ lóyè àwọn ẹlẹ́sìn ẹ máa bọ̀ nílé kẹ́ wá ṣe ọdún ojúde ọba gbogbo àgbáyé ẹ jẹ́ ká parapọ̀ láti bá àwọn Ìjẹ̀bú ṣe àjọyọ̀ ọdún ojúde ọba ọdún àṣà àti ìṣe ilẹ̀ gbogbo ọmọ káàárọ̀ jíire ni ọdún àṣà àti ìṣe gbogbo ọmọ Akile Ìjẹ̀bú lápapọ̀ ni ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ láti ṣe ayẹyẹ ọdún ojúde ọba yìí ọdún ayé àbò rẹ ni o ẹ ṣé orúkọ mi èyí pa.